gbọ́ mi dáadáa ìgbà ìmọ̀ mi nì ọmọ nǹkan tí esin mi kì í sábà fọwọ́ bà gbogbo oúnjẹ ńlẹ́sìn máa fọwọ́ bà ńgbà náà ewúrẹ́ mi ọ̀mọ́lé olódì sáńtẹ̀lẹ̀ gàùgàùgàù náà wọ́n fara balẹ̀ pọ̀. iléeṣẹ́ gbóhùnsáfẹ́fẹ́ tí mo ti bẹ̀rẹ̀ gbèsè ayé mi ṣe rédíò ọ̀tọ̀ ti tẹlifíṣàn ọ̀tọ̀ ni ti rédíò tó àríyá mò ń ṣe nígbà náà ti ń gbóná girigirigiri lọ àwọn àkànlò èdè màá wí mọ́ ńgbà yẹn oge ọ̀gàn gbogbo tẹ́ bá wá ṣe IT tàbí tẹ́ bá wá sáàfù àmọ́ fáìn bukubuku àmọ́ tí wọ́n fáìn rogodo ìyàwó Ọ̀rúnmìlà ọ̀tàjọ́kùn ńgbà náà àmọ́ èwo ni wọ́n mú èwo ni wọ́n fẹ́ àwọn ọmọ yẹn ò ní mọ àwọn kan máa tọ eléyìí òkè mo sáré kan bí Yẹ́misí Àjàgbé òwú rubutu bó ṣe rubutu náà nù lọ́dún ọ̀hún. kókó bó láṣìírí mo tóòsì ọmọ gba bẹ̀gẹ̀ táwa ti ń ṣètò báyìí wọ́n tẹ́ bá wá wò wá ẹ̀rọ bóyá òun wá wo ń tàn sẹ́ni èmi ló wá wò mí náà bá lọ department mò ń kí àwọn ọ̀gá tí mẹ́mẹ́ báwọn ni tí mò ń sáwàdà irọ́ ni ọmọ yẹn ni mo wá fojú sùn á fojú sọ̀rọ̀ fúnra wa pé táìm báyìí ká pàdé ń gbọ́. ó ti ń ṣe léyìí fún bí oṣù kan àbọ̀ ọ̀gá mi kan ọ̀gá tó mú mi wọ ilé akéde ó ta bá sọ̀rọ̀ ńgbà náà bàbá wọn tún jẹ fún bàbá Bámijí Òjó wọ́n mọ̀ fẹ́ràn mi pọ̀. ẹ̀yin bàbá ọ̀sàdédé fẹ́ràn mi wọ́n sọ fún mi ń jọ ìga torí pé òye sọ̀lẹ̀ ni mo ṣe fẹ́ràn ẹ̀. wọ́n gbàgbé ogbó ìga iṣẹ́ ìlọ́nà ọ̀la rẹ̀ múra sí o. wọ́n fẹ́ ṣe nǹkan wọ́n máa rán mi ń sẹ́ ṣe tẹ́ tó rán mi náà nínú ẹ̀kọ́ mi náà ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́ tí mo ti nígbà tí mò ń kọ́. ọba mi lọ lọ́ra ó fọ àwọn àyànrán náà wọ́n ní ọba ń lọ lọ́ra wọ́n sọ pé mò ń wa ọkọ̀. wọ́n fún mi kí n máa jẹ iṣẹ́ kan ní ìlọ́ra ń bẹ̀ yẹn wọ́n ní bá gbé nǹkan kan lọ. sọ̀rọ̀. wá sọ fún ọmọ tí mò ń déètì. ó dè mí junction dé àpẹ́. ó jáde láti ilé akéde ló ta àbàsọ̀rọ̀ ńgbà náà. gbọ́ mi dáadáa sọ̀rọ̀ kò rántí pé ibi abá ti ń ṣiṣẹ́ àìfẹ́ bí ń bẹ o. bí tó o bá ti ń ṣe iṣẹ́ àṣelà tó ń jẹ tó mú ń bẹ sọ́ra fún obìnrin bẹ̀ ó wù ọ́ àkóbá fún gbèsè ayé ẹ̀. báwa ṣe ń gbà náà ta yan yọ wọ́n lè ṣe kọ́ ọmọ yan yọ o. wá gbéra ó dọ̀nà lọ́ra lẹ́lẹ́lẹ́ bébì mi láró. asáàfù ni mo ti gbé síwájú ọkọ̀ tí sí tì gbogbo ẹ̀ ti ṣe wúruwúru ní ìṣe. àyà supamakẹ́ẹ̀tì kan mo tún ní owó ewu. sọmọ ngbàngbà náà 1,500 oṣù 1,500 sí gbogbo ń tà jẹ́ wúruwúru. òwe mò ń kéwì mọ́sá. kúkú dẹ̀dẹ̀ kí n déjọ́ bèlè. ìroko kótó dípa dé lọ́ra. ìdè àti ikú nbàdà ìroko ni. ìbádọ́kọ̀ náà ti ń bọ̀ lọ́ọ̀kan látọ̀nà Ọ̀yọ́. taramara mojú ní flash mi wáì. flash ẹ̀ ọ́ aṣọ ọba ìwọ̀n wind down. tọ́gà mi ní ń bọ̀ ọ̀gá mi wò. ọmọ ọba Bíọ́dún sàn. wọ́n ń bọ̀ láti Ọ̀yọ́. èmi ń lọ lọ́ra. ọkọ̀ tí mo gbé dání ọkọ̀ ọ̀gá wọn bàbá mi Bámijí Òjó. nígbà tí wọ́n wind down báyìí. ọ̀gá àwọn ní bọ̀dá lẹ́ mọ̀ pé bàbá mi Bámijí Òjó. bọ́dá wọn kàrí pé mi ni kì í ṣe bàbá Bámijí Òjó. pé ga ìwọ ni mo ní bàbá ara mi ń lọ́ra ni. ta ló wà lẹ́gbẹ̀ẹ́ yẹn. mo kàn wọ ọ̀nà ọ̀dọ́ ni mi ìwújú ọ̀gá mọ́ mo wọ ọ̀nà ọ̀dọ́ ọmọ yẹn. ìyẹn náà ń wọlẹ̀ ọ̀gá bá kíkì ń tẹ̀. àṣé mo ti ro. èmi ọ̀ká sí tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ti kà sí. ṣé bàbá ti tó ti ọmọ ọgbà. èmi sá lọ ọmọ nígbà ṣe ṣe bàbá Bámijí Òjó tam kí ló ń ṣe ṣe náà ṣe wọ́n ni ṣe sebe mi ni mo gbọ́kọ̀ tẹ́ ti jẹ́ ebe mi ni lọ́gá ma wọn ọmọ yẹn náà. tọ́nbẹ́lẹ́ yìí o. yọ̀gàn mo bá dé ọjọ́ náà jẹ́ ọjọ́ ṣẹ́gun ọjọ́ Tuesday mo sì ní ètò lọ́jọ́ Wednesday. ṣé bàbá Bámijí Òjó mi ò kà sí ọmọ yẹn ló kà sí sọ́tún máa ń hun rẹ̀ fún mi. Wednesday ni mo bá bẹ̀rẹ̀ sí treat kíní kan tí wọ́n sọ lónìí. adìẹ ni mo treat adìẹ chicken hen pèkè tó ti mo treat lọ́dún. yọ̀gàn mo ti bẹ̀rẹ̀ bí ọgbọ̀n ṣẹ́jú mo ti ń tú lọ. ẹ̀ ń sọ nípa adìẹ ni pé alájẹfẹnu lọlẹ̀ ni adìẹ kì í dúpẹ́ orí àná. bẹ́ẹ̀ bá fún adìẹ ní àgbàdo àtọ́ka bàbá tẹ́ ẹ bọ́ yóò ti ọrùn rẹ̀ wú kùlùgbùlùgbù bí ọrùn onígẹ̀gẹ̀ ó pòórá o. abẹ́ gbọ́ ni mò ń sọ pé gbogbo èèyàn tó bá jẹ́ alábáramóore jẹ ẹ̀dá fún wọn wé adìẹ táìmù tádìẹ bá fẹ́ jẹ nìkan lọ́mọ olówó ẹ̀ kó o síbulẹ̀ kó o fún ní nǹkan tó yọ padà jẹ̀dín. tẹ́ bá tú tà ń tún wádìí tí ọjà ẹ lọ. nǹkan èyí tún àti olówó wọn ò ní tó wọn. kò sí ní tẹ́ lè ṣe fóbìnrin nínú ayé ẹ fẹ́ kú tẹ́ ẹ ṣe táìmù tí bá ń kí ọ pé o ṣeun ń kí ọ lọ́wọ́ ni. ládọ̀lá tó bá fọ́ǹbù yọ lálẹ́ ẹ pẹ̀lú tó ṣe fún rí ní ọ̀nà ó sì máa ṣe sọ. bàbá mi sì ti sọ fún mi tóbìnrin bá bú ọ lórí tó ṣe tó ti ṣe tó rò pé ó ṣe nǹkan rí kan lárẹ́rìn tí ẹni o. tó yìn ọ lónìí ń bọ̀ àbú ọ lọ́la tó tún bú ọ lónìí yóò tún yìn ọ lọ́la. ọmọ wa gbàdúrà Olúwa tí fi máa sọkọ ìyàwó mi má jọ wọn mi. lẹ́dí ẹ̀ gbogbo wọn ìwọ̀n bá ní àmú rẹ̀ bá yẹn yẹn àgbàlagbà. tí wọ́n máa ń sọ lọ́wọ́ nù o. ó sọ̀kalẹ̀ látòkẹ́lú Rothman. yes ta ni producer ẹ ọwọ́ ń bẹ̀ sà. ọmọ nàró wọn yes sir mo máa ń tàpá ẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ mo kọ́ producer mo wá látò. dàda ni producer lónà ní ẹ bá ní ó sọ̀kalẹ̀. do you hear what this ìyẹn ni òun gbọ́ ń bẹ̀ yẹn ṣiṣẹ́ ló ń ṣe wọn ọ̀gá yà fún ọ náà pé they want to see me in my station again. adìẹ mo treat dáràn Ọlọ́run ṣàánú mi. wọ́n fi kọ́ gbogbo aráyé lọ́gbọ́n pé ká máa mú rẹ̀. n ta àwọn òye mo lò tó sùn mẹ́fà sọdún kan. n ti ń bẹ lẹ́yìn rẹ̀ pọ̀ tí n bá gbé kalẹ̀. ó dórí Gbóyèga Làwá TV kẹ́ tó lè gbọ́ tán yanyan. àmọ́bìnrin kan láì fẹ́ ń gbà náà. ògbẹ́ni tá bá ti rí tó ti fàyà ń fẹ́ lọ. ọ̀ sọ́rẹ́ Gbóyèga Làwá TV lọ kílìkì láago mẹ́jọ alẹ́ yìí ó ríran wò ó tú yòókù. bá a lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí. mo gbélé fẹ́ ẹ̀pọ́dún kan o ṣe máa ti mo ṣe. fẹ́mi òru kan lọ́bẹ̀ ọmọ hùn tí ń ṣe hùn kọ́sọ́ hùn rẹ̀. àwọn alẹ́ mi bí oṣù méjì tí mo máa di àmọ́ ní. ó fẹ́ pé nígbà tá à ń bọ̀ láti
Ìlọ́ra ojú ọ̀gá ó kòrò sí wa àbí kòrò sí mi ṣe tí ó kòrò sí ti jẹ́ tí wọ́n pè mí bọ̀dá tí wọ́n mọ̀ pé mo wà ní tóstà mi ni wọ́n. mo gbé ntọ́tẹ̀lé àti ntọ́túntẹ̀ fi yòókù sí para. ní mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ fún ọmọdé yìí bí wọ́n bá ti ń ṣe iṣẹ́ sọ́ra ẹ̀ má fẹ́ mi ń bẹ̀. wọ́n jẹ́ pa ọ̀gá rẹ̀ ntọ́ bá wọ ọ̀gá rẹ̀ mọ́ yà á bẹ́ẹ̀ jẹ́yìn oṣooṣire nínú ayé. gbogbo àwọn tó ti dẹ́rù ẹ̀wò láyé aṣọ pípọ́n ni wọ́n ní máa gbẹ̀yìn ayé. ọmọ ọjà àbúrò ọ̀nfẹ́yàwó ẹ̀gbọ́n ẹ̀ ọjọ́ ọmọ sẹ́ ọ̀nfẹ́ gẹ́fẹ́ kọ́bá máa fẹ́ ilé kọjá gẹ́fẹ́ rẹ̀ kí ló ń wá ń bẹ̀. ọmọ ọkọ̀ mọ́ mi kan ti bàtẹ̀ dájẹ́ ọkàn dúró turu ọmọ sẹ́bẹ̀ láyé. ọba ti ń ṣiṣẹ́ má fẹ́ bí ń bẹ̀ bọ́lọ́ba wa sọ pé bẹ́ẹ̀ níyàwó orí rẹ̀ wọ ẹ má pàdé nínú ọgbà ẹ jìnnà rere ibi síbi tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ o. ọ̀rọ̀ náà ò tó ọkẹnu díẹ̀. nígbà mo ti wà ńláge ló ti máa ń lá látọdún yẹn tẹ́tí ń bá wà mọ́ pájú mi mọ́ ni. ní àwọn awẹ́lẹ̀ wo obìnrin pọ̀ bàjẹ́. àwọn ọmọ tá à ń dájọ́ ń sẹ́la àwò pé wọ́n fọ́. Abíọ́lá Melody lẹ́sọ̀ pé ọ̀jáwẹ́ ṣeun Oyètádé Oyèrántí Òrèǹtẹ̀ ọ̀gá dáńkú ara wa pé ọ̀ fáìn ọmọ ni. àbí á pé òwúrúbutu ọmọ kiri láàpẹ́ kọ̀ fáìn ní obìnrin ilé. àmọ̀ sọ̀rọ̀ Bùkọ́lá ńlágelu Fọlákẹ́mi bẹ́ẹ̀ olóhùn àrò. ẹ̀ńtà fẹ́ sọ lẹ́nìí ó ní pé ẹ̀ńtà yẹ̀ ò lẹ́nìí náà ní ọ̀rọ̀ lórí ọmọ yẹn fàìn lóhùn tún fàìn lójú báwo lẹ ṣe fẹ́ sí. báwo lẹ wà pọ̀ nílágelu tó jóbe. Fọláṣadé ọmọ mi Àjàlá ọmọ dá sára ẹ̀ bẹ́ẹ̀ bá rí tóun àti Ṣínà Aláyọ̀ àti Àbọ̀rọ̀ bá jọ ń ṣe àwàdà náà ń ṣe wọn ò gbọ́dọ̀ dẹ̀ wò. kí tó ń bẹ láńkó ara o elédè mẹ́sàn-án fèdè ṣiṣẹ́ rẹ̀. àkàndì pan àwọn IT lọ́sùn àgàdà receptionist wà ń bẹ̀ gbá àtàjọ́gà wa náà wà ń bẹ̀ bákan náà. wọn gbọ́dọ̀ wà gbójúkò ń bẹ ni a máa rẹ́rìn síra wa yà ni. bọ́n bá ń ṣiṣẹ́ ń bè kan gbójúkò ń bẹ obìnrin fífẹ́ ó lè kó bá ọrọ̀ ajé ẹ̀.